Mr. Chaye, ewo, inú mi dùn gan. Inú mi really dùn gan. In fact, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mi mọ̀ wípé irú fàájì báyìí lè tẹ̀sẹ̀ wá sílé mi. Ah, in fact, I'm so happy. Like serious. Inú mi dùn gidi gan. Máa mọ̀ pé irú ayé báyìí ni màá bá nílé mi. Màá tún sọ fún Bímbọ́ pé kó máa bọ̀ ń bíbá. Really? Yes. Ẹ̀yin girl, ẹ̀yin lèmi máa bẹ̀rù pé kí ẹ má bínú. Ṣẹ́ríkà ní ìtùnú ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹ jìjọ ń gbé ni. Ó yẹ kí fàájì kó ṣàn jù báyìí lọ. Torí àwa tí ẹ̀ ń wò yìí, àwa gbogbo ni wọ́n máa ń pè ní amúlùdùn. Ọ̀rọ̀ jayéjayé. Ṣẹ́rí tí ẹ bá dìgbòrò, tẹ́ bá ń gbọ́ tí wọ́n bá ń sọ wípé ọmọ ṣòṣì ń gbọ́, àbò ti dànù, àwa gbogbo ni wọ́n sọ. Ẹ wò ẹ má jẹ́ kí n tàn yín. Ṣẹ́rí èyí tá à ń ṣe lé ní kékeré ni. Èmi kàn máa fẹ́ jẹ́ kí àjìjọ mú ìjọ kan. Ṣẹ́rí ìjọ kan tí a bá jìjọ mú yẹn, mo fi ń dá yín lójú wípé ẹ máa fi orí yín báyìí, ẹ máa fi rìn wọnú ilé yẹn. Jayé kò tí ì bàjẹ́ guys ẹ wo bí ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ máa tẹ́yìn sí fàájì level to level high level àgbẹ̀jáde ẹ bá di gbogbo ayé ẹ fọkàn balẹ̀ o ẹ má wọrí ẹ gbà bẹ́ẹ̀ ọlọ́run sit. ẹ̀yin girls kí ni Jayé tí ìṣètẹ̀dẹ̀ ọpọ́n tẹ̀tẹ̀ gbé rẹpẹtẹ kò tó yẹn nà ọ́ àti pé nàìjà ilé ètò ṣe iná lójú o àbí ẹ̀yin girls ṣé ẹ̀ feel artist ni. Yes ilé ètò ṣe ìtàn lójú ọ ẹni tó bá ní wọn ṣe kankan á jẹ́ pé ẹni yẹn ti ya wèrè ni ó ti ní touch nínú brain ẹ̀. Okay, ẹ̀yin girls nǹkan tí síta àti ní try láti jẹ́ kí n understand this ìlú pé àbá ti ṣe lé pé eléyìí jẹ́ just foundation of enjoyment ni bí tá bá ti ṣe tó ti pé àwọn máa gbọ́ wa jáde at least a máa lọ fi. Ọlọ́run wọn kò ní òkú ìbáyé ni màá jẹ kú. Waiter! Ẹ fún wa ní star. Star. Wọ́n kọ́ kí ló fẹ́. Ẹ fún náà ní mọ́tì. Wọ́n kì í ta ọmọ òbí báyìí. Ọmọ àṣà. Wọ́n ń ta ọmọ òbí. Ẹ fún wa ní ọtí star oníràwọ̀. Ẹ dẹ̀ fún wa ní mọ́tì pẹ̀lú ẹ̀. Ẹ kú jókòó. Ẹ ti bá yín jà sí rẹ̀. Kí lélẹ̀? Gbígbóná lẹ̀ fẹ́. Ẹ fún wa ní ọtí star oníràwọ̀ ẹ fún wa. Wọ́n kì í sá gàrí bí báyìí. Àmọ́ tí bàbá yín lọ sí kitchen mo lè bá yín rí gàrí ẹ wá fún mi ló máa lọ́rẹ́ jáde dín wá tà. Ṣé ẹ gbọ́ kẹta ń sọ fún yín ni madam? Ẹ fún wa ní star oníràwọ̀ star. Ọtí oníràwọ̀. Àṣìgbàwọ̀. Malt. Àwọn náà. Malt. For malt. Ìmàbí mo ló bẹ̀ sọ pé omi lè fẹ́ ẹni yẹn. Ọ̀gá o. Àwọn ọmọ tó máa ń sáàbù ni wọ́n ti ebi kọ́ ẹ̀kùn fíṣì lè gbà pọ̀. Kàkíṣì náà lè tẹ̀ wọ́n ẹ̀ mọ́ lọ sí ilé ṣe. Ẹ jẹ́ lọ bá yín lókun náà. Okay.
bàbá bàǹgà yẹn ọlọ́sọ ẹ̀ tí kè àtẹ̀sọ́ àgbọ̀ yìí ju pẹ̀lú ọkùnrin àti àgbọ̀ yẹn. Má bínú pé mo fẹ́ gba táìmù kékeré sórí I don't know how to start but jẹ́ kí let me talk. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo ti máa ń wò ẹ́ tẹ́lẹ̀ bọ̀ orí ẹni kan tí a lè jọ wà. Mo wá lọ ní problem kan ní ìjẹta tá a wà ní lecture room ẹ̀ tó bá rántí pẹ̀lú Mr. Ojo bàtí wọ́n lecture wà ní ìgbọ́ anything tó bá wá sọ. Nǹkan ẹyọ kan tí ó ń wá sí mi lórí òun ni wọ́n mo pa wá ìtùnú mo tẹ̀tẹ̀ ọkọ̀ fẹ́ fù lára mi gbogbo àti mo máa ń sọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi náà wọ́n sọ pé am I crazy ṣé mi lè wá bá ẹni àwọn gẹ́gẹ́ sọ pé o ti rẹ́dì pé o ti ṣe tèmi so that's why tí mo fò pé jẹ́ kí n kò fi opportunity àti time tàwa ẹ̀ fi sọ my time to calm to cool kí n fi sọ̀rọ̀ ìfẹ́ tó máa calm tó máa cool ìtùnú I love you for real. I love you so much. Even I can give you my ring. Oh my God. Ṣọlá, jọ, kí ni nǹkan tó rò lọ́kàn rẹ̀ tó fi believe pé o meet up standard ẹni tó máa bá mi sọ pé o fẹ́ fẹ́ mi? Because mo rò pé man tó dúró síwájú ẹ̀. Who are you, please? I'm Ṣọlá ọmọ ìyá Ṣọlá, on top of the world, the king of the street, baddest guy ever lived. Excuse me. Ṣé Ṣọlá ọmọ ìyá Ṣọlá ni mo fẹ́ jẹ ni? Ṣọlá, you are just a common student. Oh, lówó, ní mọ́tò, ní anything. Kí ni mo fẹ́ fi ẹ ṣe? My friend, will you get lost? My mother. My mother, hello. I'm talking to you. Don't go. I'll be so good. My mother and everything. Are you mad? What nonsense? Brashegun. Sir. Kí ló dé? Ẹ̀yin nìkan lẹ ń ṣiṣẹ́ lẹ ń to chairs ni. Bẹ́ẹ̀ni, àwọn church member yòókù wà ní binemi ceremony Sàṣàdé. So wọ́n dẹ̀ máa padà wá bá mi church ọmọ kí n máa arrange church àwọn chairs yẹn sílẹ̀. Nítorí mo rí pé ó yẹ kí gbogbo àwọn youths ti wà round. Pé tó bá ti ń dé. Jẹ́ra ṣe kí àwọn. Yeah. Thank you very much. Brashegun. Sir. Assistant pastor rán mi létí wọn kan sí nípa ìkéde ìhìnrere tí a ti ń pariwo ẹ̀ tá a ti múra ẹ̀ kalẹ̀ látijọ́ yìí ká má jẹ́ ọmọ ẹ̀ o nítorí pé bá a ṣe ń mú gbẹ̀ níyọ̀ pọ́kẹ́tì yìí mi ò kò tẹ́ mi lọ́rùn tó a lè wà nínú ihọ́ ká wà nínú ihò ká ní à ń kéde ìhìnrere à ń revival nínú church wa nìkan bíbá yìí aláti jáde ni yes ká jáde síta ká kéde lọ ká kéde sọ́tún kéde sósì síwájú sẹ́yìn káwọn èèyàn lè máa wà sínú ìjọ ni torí gẹ́gẹ́ bí ohun tí Olúwa bá mi sọ tí mo sì mọ̀ pé dájúdájú kò ní lọ láìṣẹ ni pé ìjọ yìí máa gbèrú tó jẹ́ wípé a máa ní branches káàkiri yes ọ̀rọ̀ Ọlọ́run ni nítorí náà wọ́n gbà tó ti jẹ́ pé assistant pastor ti wà ní méjèèjì mo fi ṣe ìlé lọ́wọ́ Olúwa ló fi lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe tó máa dáa mo mọ̀ pé Jésù Kristi á ṣe ohun gbogbo. adúpẹ́ dájú mo gbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tó pè yín tó sì pé náà mo gbàgbọ́ pé Ọlọ́run máa tì wá lẹ́yìn nínú ìkéde eré yìí tó ló ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ àgàgà Brashegun mo rí pé wọ́n múra dáadáa gbàgbọ́ pé Ọlọ́run náà máa ràn wọ́n lọ́wọ́ láti mú iṣẹ́ yẹn ní ọ̀kúndùn kí eré yìí káfí lè jinlẹ̀ mọ̀ pé gbogbo àwọn káàkiri gbogbo àwọn villages yẹn a máa débẹ̀ Ọlọ́run àti máa rí pé ìyàtọ̀ máa wà
ìjọ yìí máa kún ọlọ́dẹ máa gba gbogbo ìdílé ọkàn yẹn gan ó ṣe pàtàkì fún wa lẹ́wọ̀n pé ọlọ́run ara wà lọ́wọ́. Jésù Kristi àbá wa ṣe àwa fún wa ṣe. ṣe ilé yẹn gangan major entrance inú ilé yìí kò yé yín sìn ìbẹ̀rẹ̀ la máa bá wọlé tá bá ti wọ ọbẹ̀ máa farabalẹ̀ gidi gan confidence ẹ gbọ́ mi bí mo ṣe ń sọ kò yé à ń bá bẹ̀ wọlé báyìí à ní ìbọn rárá tá bá wà ní building yẹn tá kọ́kọ́ wọlé gbà kẹ́ni máa yìnbọn kankan kẹ́ni tá bá release bullet ṣe rí bí báyìí sí another security house ló wà bẹ́ẹ̀ àwọn security yapa síbẹ̀ kò yé so tá bá ti yìnbọn pásítà wèrè tó wà lẹ́nu ọ̀nà yìí àti aláàtì wọn nìyẹn ọlọ́run máa ṣe kí ni wọ́n máa gbáradì fún wa àbí kò yé sí so à ń wọlé báyìí portable wà ti Portugal kò yé ẹ̀yin amẹ́yìn ẹ̀yin tẹ́ bá mú ibà yẹn lọ security house ẹ̀ yẹn so bọ̀bọ̀ wájú yìí a máa ṣe kí ni a máa strangle ẹ̀ to death ni ọwọ́ la máa lọ fún yàrá ìgbà ẹ̀ tọ́ba tí wàá mú bẹ́ẹ̀ yẹn èmi àti confidence àṣekí ni àmọ́ wá sí àwa man gbogbo lé àwa là nílé ẹ̀yin méjì wá ṣekí ni ẹ̀yin ló man ẹ̀yìn rà èmi àti confidence àwa take control major build àbí kò yẹ yín sìn bó ṣe láti lọ nìyẹn tàbá tẹ̀síwájú. Adigun. Mamadi. No. Yìí lè wá ń sìn. Irọ́. Ok. Tó bá possible mọ̀ àwa máa gbé padà. Kò yẹ. Ṣe nǹkan tó wà very important ló sọ pé wà á yẹ kí Mamadi báwo. O ò lè lọ sẹ́yìn bí ẹ̀ eléyìí important kan ni mo ṣe sọ yìí kí ló máa ń ṣe é gan. Tọ́ba tí wàá wọ main building mo ṣe sọ fún ẹ confidence èmi àti ẹ̀ la máa take control tọ́ba ti take control láti gba gbogbo nǹkan tá a fẹ́ gbà portable wàtá láti jù ẹsẹ̀ mi ń jáde báyìí ẹ ṣí ni ẹsẹ̀ mi ń jáde báyìí ṣí gbogbo ni mo jẹ́ kó yí ẹ o ṣe lọ wa mọ́tò ńlá suppression yẹn mi ò láìkẹ́ rárá tí confidence bá ti wa mọ́tò yìí máa ń bà mí. Gbàgbé yẹn lọ́tẹ̀ ìròyìn yà kú. Bàbá ẹ mọ̀ bíṣẹ́ ìṣe ń lọ ó yẹ ká bínú tán ni o àti ní ó yẹ ká lọ tówótówó tilétilé mo wá wò pé èèyàn kan irin méjì 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 ká bínú ká fóró lọ. ọlọ́ téèbù káyé bínú tán èèyàn kan ní méjì bọ́lá ṣe dáyé náà ni ọkùnrin àti obìnrin wà náà ṣàmọ̀ ojú méjì ẹnu méjì etí náà méjì ẹ má gọ lórí sórí lẹ́bù tí ọlọ́run gbé ẹgbà ọlọ́mọ tó ṣe o ká ní kò ga ni o lè má gbọ́n tó bó ṣe gbọ́n yẹn ìbẹ̀lẹ́bù tí wàá wá sí o mọ̀ ọlọ́run wá fi ọgbọ́n òfin pọ̀ àìtì. àwa òkè ọmọ mi ni ọmọ mi ló ti bá ti rí bẹ́ẹ̀. Mamadi kí ló ṣẹlẹ̀ compulsory kì í yọjú sí ẹ. Ok. Mo tó ṣẹlẹ̀ Mamadi ló dandan kì í yọjú sí òun for now for this moment. Ẹ̀dẹ̀ mọ́ bí Mamadi ṣe jẹ́ sí wa. olórí ẹ jẹ́ àwọn abákẹ́yìn lọ jàre kò ní wọn lọ́kàn pẹ̀lú Mamadi and again tó bá fẹ́ lórí Mamadi ṣó ń gbọ́ òfin wà o ìlú tó fi bá dẹ̀ ti wà ń bẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ o tẹ́sí ò bá dẹ̀ sí understand kò sófin bó ṣe ń lọ jẹ́ kó máa yí ẹ má lọ downgrade wa o olórí ṣé kó máa lọ àìbá o. Portable jẹ́ ká fi Portugal lẹ̀ kó lọ ṣé Mamadi tẹ́ ń wò yẹn èèyàn tiwa náà ní informant ni ó lè ṣe kí ni ó lè gbéṣẹ́ wọlé lọ kó má pẹ́. ilẹ̀ ìbádùn wà hàn bí èèyàn àbá àgbàlagbà má sọ lé o kò sùn. iṣẹ́ ilé yìí ó gbọ́dọ̀ gọbọ ilé ìsìn. ní bàbá yìí ṣe ṣe ọ̀pọ̀ níbi ṣe òun kó náírà síbẹ̀ rárá àwùjáde dollars euro ilẹ̀ síbẹ̀. ohun agogo ìyẹn ń lò erin ní ṣọ́bọ̀dé nígbó ẹ̀fọ́ ló ṣọ́bọ̀dé lọ́dọ̀ orí ló ṣọ́bọ̀dé lọ́rùn orí ló níbodè àyànmọ́ ẹnìkan ò mọ ohun àbáwáyé ẹ̀dá kan ò mọ ohun àkúnlẹ̀yàn níjà látẹ̀ pé adélé ayé tán ilé ayé lógún ilé ayé dọ̀tẹ̀ ọ̀hún ilé ayé ní gòkè kò dà fórí ẹni nìkan nínú ẹni bẹ́ẹ̀ rí
How are you, baby mi? Ọmọ mi tó ṣe. Lágbára Ọlọ́run máa jèrè ẹ̀. Ó tẹ̀ tí ń jèrè ẹ̀. Ó ò ní kú báyìí. Èmi náà ní tí èmi tí ì ní kú báyìí. Wọ́n pa mí papá wọn rí mi pa wọ́n gbé ojúlẹ̀. Wọ́n lè rí mi pa. Mo burú pọ̀. Èmi náà kọ́ Ọlọ́run. Orí mi lẹ́dàá mi. Ṣé orí orin tó bá lẹ́nu nìyẹn? Àwọn orin ọmọ Ògúndé. Bàbá nìyẹn. Bàbá tó ń ṣe tíátà gbà yẹn. Àwọn orin yẹn ló bá wá gbé eré wọn wá sí Global Hall. Global Memorial Hall ní Lagos Island gbà yẹn. Àmàlọ́ ń wò ó gbà yẹn. Bá mi rí bàbá yẹn. Mi ti fi ìyá ìgbà yẹn. Ìgbà mo ti ṣe àwọn péré pépè lókè súná. Àwọn agbábẹ́ra tó ń ké kòpó. Gbogbo àwọn ọ̀rọ̀ lọ́ọ̀yà ìta pàtì ọba dínà Olúwọlé bó ṣeré máa ń gbó ṣe omi dúdú ọ̀fẹ́ ìgbẹ̀dì kọ̀ọ̀kan gbogbo bí tí mo dákọ̀ ibẹ̀ ni èmi dàgbà sí Lagos Island mi fi ṣeré láyé mi ibẹ̀ mo dàgbà sí. Tọ́ba ní àwọn gbére wá gbà yẹn wọ́n bá bẹ̀rẹ̀ orin láfíàjì ládùúgbò wa onídòdó onímọ́ímọ́í onídòdó onímọ́ímọ́í nígbà tó ta tó gbé gbá kalẹ̀ ayé ẹwà wòjà ní láfíàjì sí o ní o lélelele bí o lele sí o lele kẹ́nikẹ́ni má nà bọ̀bọ̀ yẹ ara wa ní ìgbà gbogbo jáyé. ẹ̀yin náà jáyé débi. àbújẹ ayé kan mọ̀ gbogbo jẹ o ní Lagos Island lólúwọlé wọ́n mọ̀ mí ọ̀rọ̀ gbọ́ àbújáyé bòjá kọ́lọ̀ bọ̀rù kẹ́ ogun àwọn Awólọ́wọ̀ ayé náà mọ̀ pàtó. Ẹ wò dádì mi, èmi ti fẹ́ máa padà sí school. O ti ń lọ. Kí ni kàn lọ́wọ́ báyìí? Ẹgbà bá mi manage. Kí ni kí ni ṣe? Ẹ manage ẹ máa ní ìdòwò náà. Ẹ lè fẹ́ ra anything. Ẹ manage ṣá. Ìtùnú, o fún mi ní owó. Èmi lẹ́ẹ̀kí fún ẹ lówó, wàá fún mi lówó, àdàkùn. Yorùbá ní bókèdè bá dàgbà lóòótọ́ ọmọ ẹ̀ ló máa mú mo ti mú ẹ nìyẹn o èmi náà ti mú ọmọ ẹ̀ mélòó kọ́lọ́ máa pa ẹ fún mi. àmísà mo ti mú ọmọ èèpẹ̀ dàgbà ó ti dàgbà náà nìyẹn. àdàpọ̀ ẹ̀ máa jà ojú ò ní tiẹ̀ inú mi dùn fún mi yìí inú mi dùn. ẹjọ ọ̀rọ̀ ilẹ̀ tí mo bá yín sọ yẹn ṣẹrí lè tó sọ pé rí ẹ̀mí ò láìkẹ́ ẹ try kẹ́ get us a better place. mo rí lẹ́ẹ̀kan sí ẹlẹ́pẹ̀. no dájú mo ò láìkẹ́ lẹ́pẹ̀. mo ò láìkẹ́ lẹ́pẹ̀ ìta màgá ńkọ́. no orúkọ yẹn gan-an sound nice. ọmọ mi tó ṣan ó dà àwọn wálẹ̀ sí Màgòdò. Màgòdò sílẹ̀ wà ní Màgòdò náà. ilẹ̀ olè tó dé tó máa fi dé bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi kan tá a jọ lọ sí skul tá a lọ sí methodist bible school ní Lagos Island Matthew Màgòdò ló ra rẹ̀ sí nígbà mo sọ fún onílẹ̀ wa. ní Màgòdò. bẹ́ẹ̀ mo sọ fún onílẹ̀ wa. ok ẹ kàn jẹ́ kí n mọ price. àṣọ. dàdí tí mi bá lè tọ́jú yín tani mo fẹ́ tọ́jú. ọmọ mi tó ṣá kò tẹ̀ jẹ́jẹ́ ṣá o ṣe jẹ́jẹ́ o mo fẹ́ kó ṣe jẹ́jẹ́ o ó yẹ kó ti yí ẹ̀ mo fẹ́ kó rọra fò orí tí ẹ̀yẹ bá fò lápò yìí ní wáyà nípa yẹn láìpù wáyà nípa yẹn tó má bàa mo ní pé ìdí ẹ̀gbọ́n mi tẹ̀lé torí arọ ẹlẹ́sẹ̀ kan tó ń fa wàhálà ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló ń fà sí tí wàhálà bá délẹ̀ kí má bàa máa sá káàkiri ọlọ́run. kí ẹ wá ń sọ yìí mo sáà ṣàlàyé iṣẹ́ tí mo ṣe fún un ẹ mú àwọn big men àwọn politicians tó máa fẹ́ ṣe party tó bá ní big occasion èmi ni mo bá wọn coordinate àwọn girls in school àwọn young ladies yẹn wọn bá wọn serve wọn bá máa ń pè ní ushering and they are paying well. Dàlágò tí ó lè kàn mi bí mo jì àṣorí coordinate yẹn gangan ni mo like coordinate wo dáadáa o
mo fẹ́ sórí nígbà tẹ́mi wà ní ilé ìwé bíi tẹ́ báyìí mo coordinate ké but ní táìmù tiẹ̀ mo fẹ́ korí coordinate gan kí coordinate má fi fún ẹ rárá coordinate dáadáa. ok bá mi coordinate dáadáa rọra fi ọpọlọ sí o coordinate tó rí yẹn òun náà lọ́pọlọ o rọra coordinate o. ẹ má wọrí the problem. ọmọ mi lè jọ ìdùnnú mi o bá mi káwọn ọ̀rẹ́ o kó bá mi kí búkì tó ló máa ń kọ́ mi dáadáa ló máa ń pè mí dáadáa. Bọ́lá Ṣẹ́gun ẹjọ́ tó lọ ẹjọ́ sáré palẹ̀. Brother Ṣẹ́gun. Sister Gloria. Ṣé wàá pa? Ẹ kọ́ ọ̀rọ̀ ajé yàrá. Àdúpẹ́ fọlọ́run. Ó tó mẹ́ta ṣé òye tá a rí yín. Kò kúkú sí iṣẹ́ náà ni nínú ọmọ ọjà yìí bí yóò bá tajà ó mà dàbí pé bóyá olúwẹ̀ ń ṣọ̀lẹ ni and Ọlọ́run gan sọ nínú bíbélì wípé ìgbàgbọ́ tí ò síṣẹ́ òkú lásán ni tó dẹ̀ náà ni mo ṣe ní kí n tẹpá mọ́ṣẹ́ àtúmọ̀ṣe tọ́lọ́run náà lẹ́gbẹ̀ẹ́ kan ó ti yé yín. bíbélì sọ bẹ́ẹ̀ náà pé jùlọ tí ò lè ṣe òkú ni. bẹ́ẹ̀ni. èmi gbọ́n sì rí bá ti wà níbi iṣẹ́ ẹ̀sìn tó máa ń ṣe pé iṣẹ́ tí jíò fi rán mi sí yín jíò mo rí ni kí wọ́n á fẹ́ kàn wá jẹ fún yín. wọ́n ní pé evangelism tá à ń ṣe pípò mẹ́hẹ̀ẹ́ tó pé kò tí ì kún tó. tí wọ́n mọ̀ ṣe wá ní pé kí n dé ìbáyé pé wíìdà pẹ́ náà tún jẹ́ kan náà àwọn mẹ́mbà tó jẹ́ strong member ní church pé ká lè bá fẹ́ kan lo káàdì ká kéde eré ká fẹ́ kéde ká ké káàkiri lórí kí lè dé ọ̀dọ̀ yín. ọ̀dà sí wàhálà ṣùgbọ́n níjọ́ ò lè fẹ́ mú torí èmi máa travel Monday o. bí ìgbà ọ̀lẹ́ máa dé. a fẹ́ tó Wednesday ṣàkóso dé. Wednesday náà yìí wà ókè torí tọ́ọ̀sì gangan ni a fi ìpàdé yẹn sí. òkè ó tiẹ̀ wá òkè ó wà òkè. ṣé ẹ̀kọ́ kọ́tẹ́ mi máa bẹ̀ tẹ́ bá ti ń lọ ẹ̀kọ́ wa rárá wá kìkì ní ìlú rẹ̀. Sister Glory. kí ni mo rí irun ojú yín tí dáàdì ti ń complain láti jọ yìí ẹ wá nǹkan ṣe sí náà. bọ̀dá mi ṣé iná ọmọ kókó yìí sí àwa ṣẹ̀ṣẹ̀ ga Jésù ẹ rí pé mi make up mọ́ mi wọ earring mi mo gbogbo àwọn accessories yẹn ni mi ò lò mọ́ bẹ́ẹ̀ náà ni mo tó tọ́pẹ̀ntì sọ́wọ́ mú díẹ̀díẹ̀ náà ni ó kò easy wèrè la fi ń pọ̀ tó gbogbo ẹ̀ náà kò easy. ẹ try láti ṣe kó máa fún mi because irú wa làwọn èèyàn ń wò náà fi ń wà wọ́pọ̀ ṣe káàkiri. ó dà ìgbà tó ìṣẹ̀lẹ̀ máa tún wá ṣe àwọn èèyàn ní ọkàn. ó dà ṣe ti gbọ́ Ọlọ́run á fún wa ṣe o. kò easy fa o díẹ̀díẹ̀ náà ẹ ṣe gbogbo ẹ̀ wọ́n yín náà wọ́n lè ti jẹ́ máa pè yín lórí fóònù. ok sir ẹ ṣe gan mo dúpẹ́ o ẹ bá mi kí sista lọ́lá o ọ̀rọ̀ ẹ̀ tẹ́ ṣe gan. ló bá dé ṣáàkì pọ̀mọ́ wèrè ló bá olórí oríṣiríṣi ló wà ìyẹn tó ní ṣáàkì àti pọ̀mọ́ oníwèrè ló wà kò sí wà kátà gbogbo ẹ̀ ṣáàkì pọ̀mọ́ wèrè ló bá dé ṣáàkì pọ̀mọ́ wèrè ló bá dé olórí oríṣiríṣi ló wà ìyẹn tó ní òun tó ní ṣáàkì àti pọ̀mọ́ ó ti ló bá wèrè kò sí wà gbogbo ẹ̀ náà làwọn máa jù ṣáàkì pọ̀mọ́ wèrè ló bá dé yẹn ló kàn tí máa fi kí ẹ. Ọlámilékan. bọ̀ màmí báwo lẹ́yìn ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ jí mo ò rí yín mo rí pé ẹ ti wá síbi iṣẹ́ tó yẹ mo ṣe ní kí wọ́n á bá yín ibi iṣẹ́ wọn. kí ló wá lọ sọ́nà ọ̀kadà tó fi lọ jáde ọmọ kẹta kí ló wá lọ sórí títì kí ló lọ sí ẹ̀ bẹ́ẹ̀. but màmí kí ni yín sọ kí lẹ́yìn sọ mo ní mi ò rí yín lé láàárọ̀ yìí mo rí pé ẹ ti jí wá síbi iṣẹ́ tó yẹ mo ṣe ní kí wọ́n á bá yín bí báyìí náà fún ẹ wò owó skul mi mo á rí yín fún owó skul sí mi. o fẹ́ máa kọ́ hip hop. ẹ wò màmí ẹ tiẹ̀ já yìí tìyẹn lẹ́nu ẹ tiẹ̀ jẹ́ ká yanjú ọ̀rọ̀ owó skul mi náà kí tiẹ̀ tó lè máa sọ pé bóyá ẹ fẹ́ kí n kọ́ hip hop kí n náà tó lè máa kọ́ ọ̀rọ̀ bóyá something like that ṣá but owó skul mi gangan ní ló tẹ kọ́kọ́ ṣe kókó náà màmí. ń lọ pé yẹn ló sọ o ti wọlé àti orí tí wọ́n lẹ́nu àyè ó mú fi gbọ́kàrà fún gbà tí mo débi iṣẹ́ mi sí tó ti yẹ ni wọ́n gbà kó ra rice 50 naira fún méjì kó o ṣàna 100 naira a fún àbúrò ẹni 50 naira àwọn méjèèjì fún ẹni 50 naira kẹjọ pín. màmí báwo lẹ́yìn ṣe báyìí náà ẹ gbọ́ nǹkan tí mi ń sọ ni àní mo ní owó skul
owó school fee mi 50,000. ẹni yóò tó ẹ jẹun ẹni yóò tó manage pẹ̀lú àwọn àbúrò ẹnu ẹ ti fẹ́ ẹni yóò tó ẹ jẹun iye iṣẹ́ wo lèmi náà ṣe bí èmi bá mi fún àmì gan fọ́ọ̀mánù ni máa ń ṣe mo lè bá wọn sáfò sí kí n tún ní òsì kí n tún gbálẹ̀ kìsìn ní èmi nìkan ṣoṣo kí lè rògbò. Mami ṣé ẹ mo wá bá yín fún ni ẹ wù mami ẹ tún ti gbèsè lédè ta o ẹ tún ti gbèsè lédè ta o no dey like ẹ àníkẹ́ fún mi lówó school mi 50,000 naira kẹ́ bá mi wá. Owó school. Mo gbọ́dọ̀ padà sí school lọ́la. 50,000. Bẹ́ẹ̀ni. Kí ló fẹ́ fi rà? Mami ní ìra nǹkan kan mo fẹ́ fi san owó school ni mami báwo lẹ́yìn ṣe báyìí ẹ ń lọ́ mi fún mami ẹ wò mami ẹ wò ọ̀rọ̀ yín máa ń sú mi o mi ò lè parọ́ fún yín ọlágbẹ́ jẹ́yà sí mi ni o tó bá jára ta ni mo wò èmi máa ti gẹ́ra school wájú yín náà ẹ wo owó school. ọmọ kan tó máa ṣẹlẹ̀ ilé lábọ̀ sínú òkú wọ́n máa lọ ní ẹ máa bá wọn lè ẹ tún bá wọn gbà wá tó ní báyìí kò sówó kankan lọ lẹ́yìn 200 naira kò sí sówó kankan lọ́wọ́ mi rárá. ẹ wò mami ó bẹ́tà o ẹ bá mi ráwọn ọ̀gá yín kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ kán kówó yẹn fún yín kẹ́ lè kó fèmí torí mo gbọ́dọ̀ padà sí skul lọ́la náà gbogbo àwọn pàdé mi Ronaldo gbogbo wọn lọ́dẹ gbogbo wọn ti wà ní skul náà èmi nìkan mo wà ń lè. kò sí wa lọ́wọ́ máa wẹ̀ mami ẹ mi lè wà. fìyẹn lẹ. ẹ mú wá mami ẹ tó gbé. fìyẹn lẹ wálé ẹ̀fọ́ bí abẹ́ ṣe máa mú mi wálé ní ètò àfẹ́gbé bàbá ẹ̀ lójọ wo mo jowó lọ ká máa mú owó wá ní abájọ kọjú sọ́gà ẹ̀fà fẹ́ gbówó lọ́wọ́ kí ni yẹn máa lójú kókó. Sister Gloria. Sister Buki mo fọ́ fún yín gan ni o. Ẹ wo mo ní kí n ra òróró ní jàre. Ṣé 2 litres lẹ́fẹ̀ẹ́ náà bí 1 litre tó ní 2 ànàbọ̀? 1 litre náà ti wà okay because ọ̀rẹ́ mi náà fẹ́ kàn máa ra ọjà bọ̀ láti mi tẹ́lẹ̀. Ẹ bá mi get line up kbc. Ẹ̀yà wa ra iyọ̀ kẹ́ra magí o. Owó tí tí wọ́n fi gbogbo ẹ̀rẹ́ má jẹ́ ẹ̀sìpáyà. Ẹ wúkú mọ̀ pọ̀dọ̀ iná láti máa ra àwọn ọ̀tá máa rà jẹ́. Ẹ má yẹ kí gbogbo ẹ̀rọ jẹ kó lọ ẹ̀sìpáyà mọ́ ìgbà. Kò sí problem kẹ́yìn ṣáà ti máa gbowó sáwọn. Ẹ ṣé gan ni mo dúpẹ́. Owó ń kọ̀. Ẹ ṣe nílé ṣe. Àṣẹ̀dẹ̀ wá fẹ́ máa sọ̀rọ̀ sí mi ní báyìí. Mo máa rò pé ẹ fẹ́ ti gbà láwìn bí ẹ ṣe máa ń gbà ní. Ẹ má wọlé ṣe. Ẹ wà. Mo ní àdìsọ́jú kò tá fẹ́ ṣe ní ṣọ́ọ̀ṣì wa. So ẹ gbà kẹ̀dẹ̀ bá mi fún àwọn ọ̀rẹ́ yín náà. Next week Thursday ni ṣe ti gbọ́. And eléyìí a máa ṣe lé ní next month. So ẹ jọ torí ọdún. Máa ṣá láti wá. Kò ń ṣeré o. Eléyìí ò ń ṣeré fa. Mo dẹ̀ wá promise in this time around. Mo máa wá. Gbogbo ẹ̀ náà la máa wá time. Ẹ ṣé gan ni mo dúpẹ́ o. Mi ò ní disappoint ní this time around. Mo sure mo trust yín ẹ ṣé gan. Èmi mo fẹ́ rí irọ́ rárá àná tẹ́ ẹ sọ èmi kọ́ ni mo tajà fún wọn lálẹ́ àná ó ti ṣèjì kọ́sítọ́mà lọ́wọ́ mi. Ọlọ́ba yín sọ̀rọ̀ ọjà. Mọ́mì Ọlá ẹ fẹ́ rí mi ṣé kò sí mo bèrè lọ́wọ́ yín. Nǹkan tí mo sọ náà lẹ́yìn náà sọ yìí mo ní kò sí ṣèjì kọ́sítọ́mà lọ́wọ́ mi kọ́ ni mo tajà fún wọn lálẹ́. Ó dà ẹ wojú mi ẹ wojú mi kí lẹ fẹ́ rí mi fún ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ bí mo ṣe wúre lágbà tí mo ti lè gbà mo rí i pé ìfẹ́ yín wà lọ́kàn mi tó jẹ́ pé ẹ̀yin lálábàárò mi mo wá ní kí n sọ fún yín àti pé mo fẹ́ yáwó lọ́wọ́ yín owó skul àwọn ọmọ mi ìfẹ́ yáwó nípa mi. torí pé ẹ fẹ́ yáwó lẹ ṣe sọ tó yìí ó dà èló lẹ fẹ́ yá. tí mo fẹ́ sọ ti pọ̀ ju 1 million ti pọ̀ jù 1 million ti pọ̀ jù tí mo fẹ́ sọ bíi 50 and 100. tá n bá yín sọ̀rọ̀ 1 million. mo ní èló lẹ fẹ́ yá ẹ dá mi lóhùn mo ní kàn ń ṣe lọ́fíìsì. bá rí 50 náà fún mi mo máa gbà bẹ́ẹ̀. Mọ́mì Ọlá ẹ wà specific èló gangan lẹ fẹ́ yá èló gangan lẹ fẹ́ yá. ẹ yá mi 50,000 tó bá rí pa oṣù máa dá. 50,000 ẹ má wòrì máa yá yín àti bá yín tọ̀pọ̀ ẹ̀ ṣe ti gbọ́. And again mo ti sọ fún yín pé kẹ́yìn máa dress báyìí ṣé ẹ kì í gbọ́ràn ni wọ́n bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kún fẹ́ kẹ́ máa gbọ́ bẹ́ẹ̀ ṣe máa ń dress yìí mi ò láìkí ẹ̀ ẹ
ẹ mọ̀ pé a máa ní visitor bí báyìí ni bí lè ṣe ń drake kò make sense a máa fi yín aṣọ wa ẹ wá mú ìró àbí kí lè máa ń wé sábẹ́ ẹ wá wé yẹn sí mi ò fẹ́ bẹ́ẹ̀ ẹ lọ wá skirt tó wà òkè kẹ máa wọlé aṣọ ta fún yín yẹn. tó ẹ fẹ́ sọ o èmi gan náà rí bẹ́ẹ̀ ìgbà tó tẹ̀ fẹ́ wá láàárọ̀ yìí gan mo fẹ́ wé gèlè kí n já gèlè yáyáyá wọn tó bá di lọ́la máa wọlé sí wa. so ṣé báyìí jẹ́ party ni àbò jẹ́ tí wọ́n ti ń ṣe wedding ni tẹ máa fi yá gèlè ẹ lọ sí wedding hall ẹ jẹ́ kí n sọ fún yín wọ́n ẹ̀fẹ̀ tí bá tún rí yín báyìí tí bá tún wọṣọ tí bá tún rọ ìró sábẹ́ máa dín pẹ̀lú yín ṣe ti gbọ́ nǹkan tí mo sọ fún yín. ẹ wò tó bá ti fún mi lówó tìbí yẹn tó bá ti gbówó tìbí yẹn máa ra skẹ́ẹ̀tì náà máa lọ sí kàtàǹgùà. oṣù dílé bá lọ. tó bá ti fún mi lówó yẹn máa lọ ra sí kàtàǹgùà máa lọ ra skẹ́ẹ̀tì. ìtùnútùnú. sílẹ̀ àti ṣé ọ̀pá. mo wà ra àdúpẹ́ ṣe ẹ jókòó. ẹ kí ni kí wọ́n fọ yín sí. àwọn náà ẹ máa wọ̀ àwọn ọ̀rẹ́ mi ni ẹ̀ bókè. ara òkè. ṣé wàá òkè sá. mo ń try. ẹ̀jẹ̀ kò tọ́jú wa. tọ́jú ni ọlọ́run bá ní ká dúpẹ́ fún ọlọ́run ló ń tọ́jú èèyàn but the cute àfi bí àgbá ní ìdàrẹ́gò. kí ni nǹkan mọ́ wa. àwọn òkè fọ́nà sá. ẹ wò ó chairman ẹ ṣe fi gbogbo nǹkan mú wáyé sílẹ̀ ọ̀rọ̀ owó tàjọ sọ yẹn ni mo bá wà. obìnrin owó yìí náà ni ẹ kò sí wàhálà ń pa yẹn ẹ bá dẹ̀ tiẹ̀ jẹ́ ká mú nǹkan kan náà ká tó. ó dà kó burú. ẹ bóyá ká lọ máa ṣe fàájì wa ń ta ń gbà yẹn. àgbẹ̀ yín dání sí alẹ́ ìlú etí ẹ̀ jẹ́ ká lọ. bẹ́ẹ̀ ní bàjẹ́ ọmọ ìmọ̀ ń bọ̀. nìbàdàn. bùrọ̀ aṣẹ́gun ní gbọ́dọ̀ tán yẹn ó dùn mí díẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ iṣẹ́ ò ṣe pàtàkì akitiyan ẹ iṣẹ́ takuntakun tó ń ṣe nínú ìjọ yìí I'm going to miss you a lot ìjọ ọlọ́run máa miss ẹ gan kí ni kọ́ta wa lè ṣe sí báyìí. Daddy, management decision ni ìwé náà pásítọ̀ rẹ̀ máa ń fi preach fún wa pé ìgbàgbọ́ tí ò ní iṣẹ́ kò ní bí ẹ ṣe mọ̀ pé ìfẹ́ ìjọ yìí wà ní ọkàn tèmi náà wọ́n ṣe transfer lọ sí Ìbàdàn sí yóò mú kí wọ́n àti gbẹ̀gbẹ́ mi lọ sí Port Harcourt máa yẹ máa fi àdúrà ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ and even to marry ní any leave or any alternative láti lè máa jọ́sìn màmá mi sọ pé mo dé ibà jẹ́ àfàdúrà ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ iṣẹ́ lọ́run lè máa tẹ̀síwájú. Let us pray jẹ́ ká gbàdúrà sí i. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára jẹ́ Jésù Olúwa Ọlọ́run ẹ̀mí Ọlọ́run alààyè Ọlọ́run ìjọ rẹ̀ ìránṣẹ́ yín nìyí ọmọ yín ni àyànfẹ́ yín ni nítorí pé ẹ pè é ẹ̀yàn ẹ ṣe lógo nínú ìjọ Ọlọ́run nípasẹ̀ iṣẹ́ tó tún tẹ̀síwájú lọ sí ìlú òkèèrè báyìí lọ sí ìlú Ìbàdàn. Hallelujah. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa a máa yìn ín lógo a máa dúpẹ́ Olúwa. Thank you Jehovah. Thank you Jehovah. A dúpẹ́ Olúwa. Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín 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 lórúkọ Jésù. Praise the Lord. Raṣẹ́gun ìrìn àjò ayọ̀ ìrìn àjò oríire ìrìn àjò ìtẹ̀síwájú nínú iṣẹ́ ìrìn àjò ìgbéga ni ìrìn àjò yìí jẹ́ fún yín gẹ́gẹ́ bí ẹ̀mí ọ̀run ṣe sọ àbólú adájú lórí yín gbogbo ohun tí ẹ bá dáwọ́lé lọ́hùn a máa yọrí sí rere ẹ máa gbàgbé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe níwájú Olúwa níbí iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe tí gbogbo ìjọ nífẹ̀ẹ́ sí tí Ọlọ́run alààyè gan tó nífẹ̀ẹ́ sí ẹ má fi sílẹ̀ o. mo mọ̀ ẹ́ pé o nífẹ̀ẹ́ ìjọ yìí gbogbo ọmọ ìjọ yìí pátápátá àti gbogbo àwọn practice wa báyìí wọ́n nífẹ̀ẹ́ òun náà nífẹ̀ẹ́ wọn
Ọlọ́run nífẹ̀ẹ́ Jésù Kristi nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ó sì rí àgọ́ Ọlọ́run adájú lórí ẹ̀ máa lọ àlàáfíà ní fún Jésù Kristi lọ wà. o ní mọ́tò tó o tù lówó tó o ṣe dáadáa ìwọ tẹ̀ wá jẹ̀wọ́ kí wọ́n gan wá tẹ̀ ní mọ́tò wọn kò lè dá ẹ lò kò bó ṣe rí wàá aṣọ bóyá rí o ò láṣọ tó máa fi gbéra àwa dá ẹ lò ó tẹ̀ tó ọjọ́ fáìn tó mi ẹ èmi gan mi ìjẹ́ òró ó jẹ́ lóòdì káàdì á máa lọ. ṣé pé mi ò lè fẹ́ báyìí. ọ̀dà tó o ta sí ẹ̀ o ò láṣọ o ní kankan wà á fẹ́ tó. má máa disturb wa náà ó mọ̀ tó bá ti gbọ́ra lé ó lè wà máa disturb. tí mo wà lójú ọkọ yìí tí àwọn ọkùnrin máa wà sí ọdún kí ló dé yìí. tó máa ń ṣe a máa pe nọ́mbà ẹ̀ a máa ríngì ní ìgbè kí ni problem ọmọ yìí ná bó bá pẹ́ ń sìn á ní dáàdì ń bínú sóun. màkúnbá tó máa ń pe nọ́mbà yẹn ó yẹ kí èèyàn máa gbé ni. àmọ́ ó ti ń. Hello ìtùnú. Hello Daddy. mo ti ń pe nọ́mbà látẹ̀kùn ò gbé náà kí ló máa ń ṣe ẹ́ náà. Daddy mo ń gbé ara mi ò yá ni Daddy. ó rẹ̀. Daddy ó rẹ̀ mi ara mi ò yá. ló wá ń pariwo báyìí báwo ṣe ń dún yìí. ìtùnú ṣé ìgbà náà ló kọlù ẹ ló fi ń dún bó ṣe ń dún yìí. Hello. Ok lọ sí hospital kó lọ gba abẹ́rẹ́. Hospital náà ni mo wà yìí Daddy. wọ́n ti fún ẹ lábẹ́rẹ́. abẹ́rẹ́ ni wọ́n fún mi lábẹ́rẹ́ ni. bó ṣe dùn yóò dà ní kó yọ. wèrè dókítà wo ló fún ọmọ mi lábẹ́rẹ́ mẹ́ẹ̀ ṣé ìdí náà ti fún ẹ. Daddy ìdí náà ti fún mi. ìdí ni mo ní kó yọ ìdí kó fi sí ibi apá. bó ṣe dùn yóò dà ìtùnú. ok bá gbé fóònù fún dókítà yẹn. kò lè gbá fóònù náà ẹ̀wọ̀n ṣiṣẹ́ lọ́wọ́. ni mo ní kó yọ abẹ́rẹ́ yẹn máa bọ̀ lọ́dọ̀ dókítà mi bí. máa pè yín padà ẹ jẹ́ kí n receive treatment mi tó máa pè yín ṣe gbọ́. ọmọ ẹ máa gun dókítà ẹ máa gun ọmọ mi pa kó má gun ọmọ ó kọ́ ọmọ ìkọ́ dókítà yẹn má gun ọmọ mi pa káì ṣe é padà.
kó má gun ọmọ mi pa irú gbogbo abẹ́rẹ́ wo ló wá gun ọmọ mi torí Ọlọ́run. orúkọ mi ni Prince Kúnlé Ọláyíwọnúọlá. ẹ jọ̀ọ́ kí ni mo lè ṣe fún yín. n tó lè ṣe fún mi òun ẹ̀pọ̀ rẹpẹtẹ náà ìtùnú ẹ̀ṣẹ̀ ní fún ọkùnrin tó bá rí irú ẹ̀ báyìí tí ò lè tà sí ẹ̀ nítorí pé ẹ̀dá tí Ọlọ́run dá ẹ̀ yìí ìgbà táwọn angel tó ń dá ẹ̀ wọ́n tún lo extra days wọ́n tó fi mold ẹ̀ ẹ̀yìn gbọ́dọ̀ máa tún ẹ ṣe. àwọn kan máa ń sọ pé ìkókó mọ́kọ́ àwọn roro àwọn kan ló ń gbanú ìjọ kó dọ̀tí ó wù mí láti fowó tún ẹ ṣe. ọba ní dáàdì mi ìdílé bá mi ti jáde àwọn òkè ń ṣàánú owó mo kì í ṣàánú wa pé tó máa ṣàánú wa láti náwó ara máa rò wá ní jọ ìtùnú máa ṣàánú mi bá mi ná owó yìí so ti yẹn sí okay by the way níbo ló ń lọ báyìí. anyway mo lọ bí tó jìnnà mo kàn ní kí n lọ ra nǹkan sábẹ̀ bẹ́ẹ̀. okay ṣo máìkì ń jẹ níbẹ̀ ká ti bẹ̀bẹ̀ rẹ̀. why not. dàgbà wo. èmi ni mo sọ fún wọn pé kí wọ́n má ṣe yọ. that should be the case. irú nǹkan tó ń sọ lórí fóònù yẹn kò yé mi. ìtùnú ó ń ṣe ẹni tí mo lè purọ́ fún. sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó yẹ kí n ti travel out láti bí 2 weeks bọ̀ torí ìfẹ́ tèmi yé sí ni ò jẹ́ kí n tètè sọ fún un. bọ̀ as it is now àwọn tí a jọ ń ṣe business wọ́n ti wà ní gbòǹgbò ọ̀rọ̀ ní báyìí débi wípé yìí gan ní ìmọ̀ ọkàn tí mo lè sọ. má jẹ́ kí n parọ́ fún un mo máa travel. South Africa náà ni as usual South Africa ni. I'll miss it. ó yẹ kó mọ̀ pé mi ò ní fi ojú ẹ̀ sọ̀rọ̀ actually mo promise you máa wà pè ní orí 3 times daily. or even 6 times. àwọn àpò mi lẹ́ẹ̀mẹ́fà lójúmọ́. máa dẹ̀ máa mi ṣe pé òun find out gbogbo kíkí tí o bá wà. o promise me. trust me now. wọ́n á fojú mi sọ́nà. ọgbẹ́ sọ́nà tí wọ́n wọ́n kọ́ mọ́ ọ́n. ọmọ tí ẹ̀gọ́ ti pọ̀ jù má yẹ kó kọjá fún. ó lọ change jèrè kí n bí ẹ jáde lọ change. ọgbẹ́ mi jáde. kí ló tún kù ọ̀dà ló ṣe send off fún ẹ lọ. ṣé ni màá dé àbọ̀là. ẹ mú lè rí ìṣẹ́ láàárọ̀ láyé. ó yà dáadáa má pẹ́ o. wọ́n ti torí pé ó fẹ́ bá wa ṣiṣẹ́ lè tó lórí gbogbo nílé fún wa.
báwo ni. Admit. No. Ẹni lè sábà bínú. Ọkàn ní kí n wá drop bẹ́ẹ̀ mo ní meeting kan tí mo ń lọ láìpẹ́. So next time tí bá ti wá, ẹ̀rọ ọ̀dà máa ṣe ń pẹ́lú. Sorry, actually it's supposed to be right. Only you know I important. The budget program is fine. All right, get take care. nǹkan tó fẹ́ sọ nígbà tó ti sọ pé ọ̀rọ̀ wà kò ń sọ̀rọ̀ orí fóònù one on one ni face to face ni mo ti mọ̀ pé ibi tó fẹ́ báyọ̀ sí mi ni dúró ṣé o mọ̀ pé mo ti níyàwó ńlé ni àti pé ṣé wọ́n fúnra ẹ ojú ọmọ kékeré ni ó mọ ìyàwó tí mo ní ni. ẹ̀yin dẹ̀ ń pa mi. kí ló wá dé. kí ni òní dé ṣé ojú ọmọ kékeré ni mo mọ mi máa ń dabọ kínní yìí náà mo máa ń dabọ ẹ o jálù kọ́ńdọ̀m ṣáà má wọlé ṣe mo jọmọ kékeré ni mi ì lè gbádùn ẹ bẹ́ẹ̀ yẹn àfi tí bá. ó ti ṣẹlẹ̀ nìyẹn wo bó mọ bó ibẹ̀ ṣe o mọ bó ibẹ̀ ṣe kó lọ yọ dànù o kí ni nǹkan tó fẹ́ fi ṣe kí n fún ẹ ń sìn kó ká má pàdé mọ́. ẹ wọ ọ̀rọ̀ yìí kò pariwo kò fẹ̀jà láàrin mi àti owó ni kẹ́ ẹ mú wa màdé lọ wá solution sí i. kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe kó lọ because mi ò fẹ́ wà lábàá ìfúnlé ayé mi. ẹ wò ó tẹ bá fún mi 100k máa mú ìfẹ́ tí màá ṣe. kí ló ṣẹlẹ̀. 100k. ok ìlú òyìnbó ló ti fẹ́ lọ ṣe àti pé bíi mẹ́jọ ló gbé pọ̀ lẹ́ẹ̀kan náà ẹjọ́ ẹ̀kọ́ èmi ni mo fọ́kọ̀ máa fún ẹ ní 120,000. ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ nìyẹn máa jà máa. gbé kí ni kò fi jọ. ńlá ni wo máa lọ o jẹ́ fún ẹ ṣẹ́ẹ̀kì because mi ò lè cope mi ì lè cope. máa jà máa. hello. Chairman, ẹ má worry, mo ti ṣe kò sí problem. Ara mi ò kàn tí ìwà òkè dáadáa ni. Mo ò tí fi better to that extent. Okay, take care. Yeah, I love you too. No, kò yé mi because bó ṣe sọ pé òun ti ṣe, òun ti feel better. Ìgbà wo ló sick tó feel better? Kò yé mi ni. Ṣe ní fún máa chairman manga ìtajà lọ síbẹ̀. Oh, that chairman. Tó ṣẹlẹ̀. Ti yọ mí sẹ́tì o, chairman wo tún nìyẹn o. Ọmọ mẹ́ta àjọ máa lọ síbẹ̀. Mo kàn rọra sọ fún mi. Ọjọ́ ìmọ̀ kan lọ síbẹ̀. Mo pé ọgbọ́n ò ní ìdìbò lọ fáìn. Mo dé ọkàn jẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mi ò jámọ̀. Mo ti lóyún. Oṣù kan lóyún, oṣù ọ̀dẹ̀ yẹn ni, bébì yẹn ni, ilé kan. Ó ti ṣẹlẹ̀ kí la máa ṣe sí. Lọ́wọ́ kan ṣe sí ni o, ilé kan èmi gan máa yé kí ni. Ẹ fagbára lé ọ̀rọ̀ yóò dìjà kó dáríwó. Kí lẹ fẹ́ ká ṣe sí. Wà á lọ ṣẹ́ ni o, wà á lọ yọ́ ni o. Kí ni kí n ṣe sí wa ni? Èló ló máa ní ìdúmọ́ ni. Ẹ wo ṣáàmà tẹ́ bá tẹ̀lé fún mi bí i 100k. Wọ́n ṣe rí ọmọ mi. Pariwo bá ní má wọrí òun á fún ẹ ní 120k. Wọ́n á yẹ gbàsíbẹ̀. Wọ́n ṣe rí ọmọ pẹ̀lú owó. Ìbínú ló fi fún mi ní check. Ẹ ṣe rí ní sùúrù. Mo ṣe ní ọgbẹ́ kan náà. Gbogbo bó ṣe lọ, ó yẹ kó lo gbogbo scope yẹn fún ọ. Mo tẹ láìpẹ́ wá ṣe ọ̀rẹ́ ṣe máa jẹ́ kéèyàn sọ̀rọ̀. Because ẹ̀ ń dunú nísìnyí ẹ̀ ń fò sókè. Ṣé nǹkan gidi ló ṣe yẹn?
kí ló bá ti nínú wípé ó sọ fún chairman pé nǹkan táwọn ń ṣe látọjọ́ yìí o ipò ti dóyún o tí ò bá parọ́ báyìí sọ fún mi ṣó fẹ́ fún ní àdúrú owó yẹn. 20,000 ló máa gbélé mi lọ́wọ́. wọ́n máa fún ní 20,000 naira for goodness sake. ṣé ìyẹn tó gbogbo shopping tá a lọ máa ṣe yìí ṣé ìyẹn tó. so ìyẹn ló wá mú pé kó parọ́ pé òun ló mú òun ṣẹ́rí. bó ṣe dá náà nìyẹn àwọn tó bá ti ní ọwọ́ báyìí tówó wọn ò bá lè là láti fún obìnrin lówó gidi irú irọ́ tó yẹ náà nìyẹn. kò sí problem ọ̀rọ̀ yìí kò dàbí ajá yẹn tó bá máa sọnù báyìí kò ní gbọ́ fèrè ọlọ́run. abẹ́gi gbàgbé ọ̀rọ̀ ajá. ẹ jẹ́ ká lọ. gbàgbé ọ̀rọ̀ ajá gbàgbé ọ̀rọ̀ fèrè ọ̀rọ̀ ajá kọ́ là sọ. ṣé o nánú owó yẹn. kò yẹ mi ò nánú ẹ̀. ó ń bi mí léèrè pé kí ló dé ó ṣe lè gbé Kúnlé wọnú ilé láti alẹ́ àná títí di àárọ̀ yìí kó tó jáde síta tó bá tẹ̀ jẹ́ pé bó ṣe máa ń ṣe nìyẹn ìtàn fi ẹ̀ kó dáa. kí ló rí báyìí kó mo gbé Kúnlé sínú ilé ọ̀rọ̀ ẹ ò yé mi náà tú mí lẹ̀. ọ̀rọ̀ mi ò yẹ wáyé tó ṣe lè gbé Kúnlé wọlé káti ẹ̀gbà pé bó ṣe máa ń ṣe níta nìyẹn àti iṣu à wáyé tó gbé Kúnlé wá sínú ilé. ṣòro mọ̀ pé mi gan ò lè ṣe bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ Kúnlé ti kúrò ní tàwọn sáré wà Kúnlé náà tó má rí. tó má rí. yà. ó sọ fún mi pé ti wà ní tó má rí ó jẹ́ kí n gbọ́ pé Kúnlé ti dọ́kọ. Kúnlé ti dọ́kọ. ó fi dáná nìyẹn. ṣé kò tẹ́ ẹ lọ́rùn ni. àlàáfíà báwọn onímọ́tò dáràn gbàjúlọ ti gbàjúlọ ti ẹlẹ́mi jẹ́ ká wọlé wọ́n ti mi ládùúgbò. ìyá ẹlẹ́jà rẹ. kò dé wo táìmù ọ̀wẹ́ ẹ̀ ń dè mí tí ó nà ṣáà lọ́mọ ni méjì dédé dán mi nà. ìtùnú ọ̀dẹ̀ dá wa lóhùn náà bẹ́ẹ̀ wọ́n ní gbogbo eléyìí náà. wetin náà lórí tó ń pariwo náà. èwo láriwo àṣẹ ní má pariwo ṣé orí pọ́ńdì lè wá síbí báyìí. mo ti pe ọ̀pọ̀ òun náà ṣàkúnlé náà ni mo pè látàárọ̀ kò tí pick up. mo ń try láti gbé Kúnlé wò pé kó tó di pa make up ni. ẹlẹ́jà rẹ̀. o ti promise ṣe bóyá kó o pé kó tó di pa address. ok o ti mi. mo bẹ́ bá kò lọ pé mo bá bá mi. hello Kúnlé. hello. Kúnlé wà ìnà wa ti ń dúró díẹ̀. Abuja kẹ̀. mo ń ṣẹjọ́ mi náà ọmọ tó ṣẹlẹ̀ tábà ti wọ gita gbẹ́sẹ̀ meeting yẹn bọ́bá ṣe máa take time sí máa jẹ́ kó mọ̀ jọ máa bẹ̀rẹ̀ náà but mo promise yẹ tí mo bá ti dé máa surprise yẹ. wọ́n ti múra sílẹ̀ náà wà ó bá ti sọ fún wa náà. No. ẹ̀yin girls ọ̀bọ̀ ìlú ò ní urgent call lálẹ́ àná ti lọ sábùjá. ó ní urgent call ṣé bí ẹ sọ fún mi pé ẹjọ́ discuss lánàá ni. ẹnà ohun gbogbo ló fúnra rẹ̀ tó pè mí nà. ó promise pé tó ń bá dé láti Àbújá. all of nana FQ. kò jẹ́ má dànù sẹ̀. tó bá tẹ̀ má dànù ṣé kó ṣàmàdé mi nù kí ló máa ṣe gẹ́ òye lọ. àgbẹ̀ ṣáàṣì ní tó. ẹ jáde rí mi kí ló máa ń ṣe ìgbẹ́ òsì lọ.
Malik dẹ́kun náà mi ò lẹ́kọ́ fún alájà bàmí lè ṣe. 100 ẹ̀kọ́ sílẹ̀. Mélòó ni ti alájì onírin? Sá ìyá kò ní ṣe 960 50 lákòókò. Ẹ̀kọ́ sílẹ̀. Tó sàmì sọ pé àwọn ẹ̀ pé wọ́n ṣiṣẹ́ wọn dáadáa. Wọ́n gbogbo ọ̀rọ̀ iṣẹ́ wọn máa kò sí àwọn Àkúnlé a máa rí ẹ. Ṣé tẹ̀sí ṣe tán ni? Àbá ṣe parí ẹ̀tọ́ náà ni mo ní pé kí n wá yọjú sí yín. Ọmọ kan ló ṣẹlẹ̀ iṣẹ́ NAFDAC rẹ̀ mo sọ pé lọ bá àwọn ọmọ yẹn mo sọ pé lọ́dún bí bá ṣe wọn fún wọn kí ló ti gbọ́ ọ̀gbẹ́ tó lè máa lò. Àṣẹ́sà ti yanjú iṣẹ́ tí. Àbá ṣe parí ẹ̀tọ́ báyìí ká ní tó wá jẹ́ kànáà bá àwọn tó wà sálẹ̀ ká lè fọwọ́ kó tọ̀dọ̀ tiwọn náà wá ní kíkárẹ́ fi àsìkò yẹjú sí. Ọmọ bàálù náà ni láti ibi ìjẹta ni mo ti fẹ́ rí sá lórí ọ̀rọ̀ kan lápẹ̀lú sí láti gbé wọn ní ìlú wa wú. Sókò sáà wú ní àwọn méjì padà sì ṣe. Kò wá pọ̀ púpọ̀. Ẹgbàá tí mo pè wọ́n láàárọ̀ yìí wọ́n ní wọ́n ti ń lálàáfíà díẹ̀ ṣùgbọ́n tí wọ́n wá sọ fún mi ni pé apá ibi tó wóhùn àgbọ̀dọ̀ fílẹ̀ kí ó pẹ́ tẹ́tí mọ́ bàbá igi mẹ́ta sì ni wá èmi là kọ́ bí ní ọ̀dọ̀ ìyá tèmi wọ́n wá ní ètò ọ̀pọ̀ fún kálukú wa. Mo á wò pé ọ̀nà tó nílẹ̀ lè gbà tí a sì rí mi lójú tú pé mo ti wọ̀ sọ́dún pé kò lọ́wọ́ mi mo sọ ní pé cooperative tá à ń ṣe ìṣẹ̀pẹ́ dọ́kítọ̀ náà ń sìn lẹ́nu kọ́ bí a ti bá lè máa bá akápò sọ̀rọ̀ wọ́n kó tọ̀tún náà fún mi ẹ̀bá tẹ̀ náà pèsè mi màá tó wá di kan ọ̀dọ̀ mi ẹlòmíràn rẹ̀ ń tọ́ wá sì tún kàrà lọ kó káṣí mọ́ bàá tó yẹ mú ní kí wá bá yín fún. Ìjẹ́lẹ̀ ìlú yẹ kó gba owó lọ́tùnla àmọ́ torí bó ṣe sọ̀rọ̀ yìí ojú náà ló ń lójú sànú ló bọ̀ bá kápò sọ̀rọ̀. Ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ìlú ìṣẹ̀ ní dójútì. Owó bá ti máa jẹ́ ní ìrọ̀lẹ́ ọ̀túnla yẹn. Ìrọ̀lẹ́ ọ̀túnla. Ìrọ̀lẹ́ ọ̀túnla yẹn. Mo ti gbọ́. Mo ti gbọ́. Láti lọ bá wọn kẹjọ ọmọdé ẹ̀sìn mẹ́kọ̀ọ́ sí àná àtìgbà èmi náà ti sọ tẹ́lẹ̀ pé ẹ bá ti fẹ́ ìtọ́jú wa á fọ ọkọ̀ tọ̀tọ̀ nígbà ẹ ṣe ń wo ẹ ṣe. Wọ́n jẹ́ mọ́ mi lórí o. Ẹ má ṣubú o. Àbúrò orí ẹ̀ yìí orí ẹ̀ yìí kó bẹ́ẹ̀ sẹ́yìn kó sọ fún mi ní ẹ̀ kọ́lá kó lè ti yá sí. Ọ̀dà ọ̀dà iṣẹ́ ajé kan pa èmi àmì lòun èkó tán. Iṣẹ́ ajé kan pa bẹ́ẹ̀ ni mo ti bẹ́ẹ̀ tó tán. Wo kò bá wo wọ́n ti fi agree pé New York fún ẹ o. Kí ni nǹkan tó rí? Mo máa rí ọkọ ẹ̀ màá ní sweet àtẹ as in baby boy ẹ ọmọ bàbá olówó ọmọ Bàkúnlé ọmọ orí o ní block industry. Ṣọ́ra block ni. I thought as much àbí shortcut tún wà ní Abuja láti block industry ni. Kí máa bọ̀? Ó bẹ́tà kó máa bọ̀ kí wọn náà wá witness ẹ̀ fúnra ẹ̀. Ok mo ń bọ̀. Má pẹ́ ọ̀rẹ́ mi o. Àwọn ẹ̀sìn. Ó mà ga ò lè kó lè wọ́n ti gbọ́ ọ̀rẹ́ mi wọ́n ti lu jìbìtì ara ìtùnú.
wọ́n mọ ìdí àti ìmọ̀ lọ́gàá sílẹ̀ káwọn kápá kọ́lé. torí pé ẹ̀yin jalè ni. ẹ̀yin mélòó ní ìsọ̀kan fún ẹ gbogbo tẹ́ ìsọ̀kan ti mọ̀ sí o ìmọ̀ràn tẹ́mi máa fún wọn ni pé jáwọ́ torí pé tó bá délẹ̀ tán mi ò ní gbà ọ́ lẹ̀ tọmọ tí a tọmọ tán nítorí gbà débí tọmọ tó gbà débí. kò fọ́ ni ìdílé ìdúró yìí ṣé ojú tó rọ̀ yìí ò sí. ọ̀rọ̀ máa ń lọ pé ọ̀nà mi ò sáwọ́. Block industry. We block from the industry. Never did that again. Mo sọ, ṣé bí mo sọ, ẹnu bàbá yìí ti dùn jù. Kí ló dé? Á dẹ̀ máa gbé oríṣiríṣi wá fún wa ń dá màmá jà sọ́lá. Ọkùnrin yìí máa ṣe yìí o. Èmi tù. Mo ní ordinary breed. Ló wá gbá mi ló. Oh my God. Ṣé bí ọ̀rọ̀ ọ̀bọ kúlé Yorùbá máa ń tò mí? Ẹ tún wo Jayé. Jayé promise me heaven and earth. Wọ́n kọ́ bẹ̀rẹ̀ South Africa for just 4 months. This is more than a year. Ti Jayé ti lọ. Jayé wá lọ sí South Africa. Ó ṣe wedding. Ó stay South Africa. Tí mo dẹ̀ believe pé mo já. Àwọn ọkùnrin wá fi mí gbà bọ̀. Ọkùnrin máa gbà. Màá jẹ́ kó fi ẹnu fẹ́ra bí àgbègbè. báwo dé ní church. Jésù wà Jésù gbàkóso èmi mọ́dẹ̀ lo gbogbo èèyàn. òkèèrè àwa náà ní ká lọ sí sùn. mo ti ẹ̀ wò pé tí bá kúrò ní church létà tí bá wá kúrò ní ṣọ́ọ̀bù nírọ̀lẹ́ màá wá sọ́dọ̀ yín ó ní nǹkan kan tí mo fẹ́ wá sọ fún yín. ṣé kò sí. ẹ jọ ìkẹta yín yẹn ń kọ. ìtùnú ó mà ti ṣayé lọ tiẹ̀ kò sí àrùn. ẹ jọ ní sáà tá a wà yìí ní àkókò tá a wà yìí mi ì fẹ́ kí ẹ jáde kankan torí mo ti tọ́ ni ọlọ́run ní jẹ́ ká rí pé kẹ jáde kẹ má padà wálé o ọlọ́run dẹ̀ ní jẹ́ ká gbóhùn aburú láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ẹ́dín fikú ṣèfàjẹ́ o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí ọlọ́run ni ẹ jọ̀ọ́ ẹ má jáde for now nítorí nǹkan tí mo rí ó bà mí lẹ́rù gan and mi ì fẹ́ kẹrù ó kó tó mo máa ń ṣàwàdà àbí torí pé mo máa ń ṣe yẹ̀yẹ́ kẹ wá sì torí ẹ̀ kẹ wá kẹrọ mi sí eré o nítorí bí ẹ̀mí ọlọ́run ṣe darí mi nìyẹn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run á dẹ̀ gbàkóso lórúkọ jésù kò lè ṣe aburú torí bẹ́ẹ̀ ṣe ń wè mí èmi ti fọ́ fún jésù kì í dẹ̀ ń ṣeré fa tòótọ́ ni mò ń sọ fún yín yẹn ṣó ti yé yín ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run á tọ́jú yín àdúrà yín àgbà ẹ ṣe gan mojú. ó dàbọ̀ ẹ bá wa kí wọ́n sún o jésù àwọn yìí o ọlọ́run á ṣùgbọ́n àwọn wa mo kọjú. kí ló máa ń ṣe wọ̀nyí. Sister Gloria. Dúró. Ṣé o reason sí ọ̀rọ̀ tí Sister Gloria sọ? Reason sí kí ni? Kí èmi reason sí ọ̀rọ̀ Sister Gloria sọ? Ó fọ́ ni.
jọjọjọ ó ṣe jẹ́ ibi tó máa ti ń sọ̀rọ̀ bíkunbíkun bí kẹlẹ̀bẹ̀ ni wọ́n ṣe máa ń sọ̀rọ̀. ìwọ gan fọ́ ni irú sista Gloria yẹn kí wọ́n máa preach fún èmi kí wọ́n máa preach fún mi àbọ̀ ọmọ wọn mọ́ ni ó dẹ̀ ṣe bí ìgbà tó mọ̀ wọn. mi ò má sọ bẹ́ẹ̀ yẹn ṣé mo pàwọn náà ti sọnù ọ̀rọ̀ títí wọn wọ́n ti ní àwàdà táwọn bá wa ṣe kọ́ ni ká rò pé ọ̀rọ̀ ẹnu tàwọn ni ká gbọ́ àmọ́ rọ́bà ọjọ́ wo ni sista Gloria pé wà tí wọ́n pé wà jókòó tán sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀rí sísìn náà wọ́n ṣe bí kí ẹ sọ fún wa wípé àwọn ti fọ́ fún Jésù sista Gloria ẹni ìwé ọlọ́run kúkú ní járí ogun kò ṣíṣí. ẹnì kankan nu òde ní yọ sọnù lágbára Ọlọ́run but ọ̀rọ̀ tó sọ yẹn èmi máa mú. o lè possible ní o lè possible já lọ. Portugal níbi tó ti ń ra gangan ó ń da sáàgé máa fi iye polúwéré kí ìpani lóòjọ́ Portugal wọ́n fọwọ́ ẹ̀ wáyà ìfọkànbalẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́mi kò gbádùn báńkì ìyá láyà wọn ló ń kí. ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹni tá a bá torí ẹ̀pẹ́ di ẹ ìwé ló yẹ kó jẹ èèyàn gbọ́dọ̀ rírú àwọn ladies bẹ́ẹ̀ ṣe wà yìí tí táyẹ̀ bá sí láyé èèyàn ayé èèyàn ò lè tó ẹ̀yin lè máyé dùn so ẹ má kí ẹ fàájì unlimited láwà lẹ́ni so gbogbo jíjẹ mímu ẹ̀yin náà ti mọ̀ kò gbádùn kò gbọ́dọ̀ máa ṣe nǹkan káwọn èèyàn máa yàpá wọn kó jíjẹ mímu bọ̀ ṣẹ́ẹ́dì gẹ́mi sùn so kò gbádùn number one ẹ̀dẹ̀ ti ṣoríire mú kí yín pẹ́ ti ṣoríire because ẹ ti mọ̀ kò gbádùn kò sẹ́lẹ́gbẹ́ kò sí nígboro èmi aláǹṣiyèrè mú sọ bẹ́ẹ̀ ṣẹ́gẹ́ mi sìn. èèyàn gbọ́dọ̀ lọ́wọ́lọ́wọ́ kọ́ ọmọ náà má ṣe fàájì o agbo kò gbádùn lámà wá o èmi aláǹṣiyèrè mú ń forin sọ lágbo kò gbádùn àwọn awo ti Portugal awo tèmi confidence o awo ti Portable ẹ̀mẹ́wàá ẹ̀ ló ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ó ti jẹ́ bẹ́ẹ̀ nìyẹn Mr. DJ. ilẹ̀ DJ congratulations bàbá mi kò gbádùn àgbàlagbà ikú bàbá kú ọmọ kú tí kò gbọdọ̀ pa ọmọ àwọn táwọn gbọdọ̀ ṣe ìtì ọjọ́ ìbàbà ṣé bó ṣe wù ẹ́ àwọn ọmọ ẹ náà ló wà ní ọmọ mi dà máa bọ̀ wá ṣeré wá ṣeré wá ṣeré ọmọ mi ó dà. Portable ṣe wà ń bẹ̀ ògbóhùn ẹ̀ Portable.
Yeah, come on. Hello sir. Ìyá ta ni mò ń bá sọ̀rọ̀. Dáàdi Bùkọ́lá ló sọ̀rọ̀ sà. Bókè wo lẹ? Bùkọ́lá ọ̀rẹ́ Tùnú sà. Oh, how are you, Bókè? Adúpọ̀ fọlọ́ sà. Ṣé kò sí? Dáàdi torí Tùnú náà ni mo ṣe pè yín o. Tẹ́mi, kí ló ṣe? Oníṣẹ́ ló jí nídàájí tó pariwo orí dùn mí ọ̀run rò wọ́n ara fún. Kí ló kọlù? A tẹ̀ ní pé ká gbé lọ sọ́sítù lóhùn lọ sọ́sítù pé àbí tó ń bá rí yín. Ó fẹ́ rí mi, ó fẹ́ rí mi kẹ̀. Dáàdi ẹ máa bọ̀ báyìí nìta, ẹ máa bọ̀ gan nìta, ẹ máa bọ̀ báyìí sà. Hello? 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 Kí ni gbogbo wàhálà ìbáraẹni sí? Sẹ́mi tí máa tutù máa bá fún àwọn ìjọba ìlú. Ẹgbẹ́ yóò dídú náà. Ara ni mi. Ara ni mi dáadídá. Láti bẹ́ẹ̀ la ṣe bí ní oníṣẹ́ ni tòun ní ṣàyẹ̀dé pariwo látọjú oorun òun ló pariwo ara ń ro mí ẹ̀yìn ń ro mí gbogbo lọ́rùn ọ̀run rò mí. Ọrùn ń ro? Bẹ́ẹ̀ ni sá. Òkè dẹ̀ ṣe wọlé fún lọ́rùn. Àmì ìgbà lọ́rùn mọ́lẹ̀ dájú rẹ̀. Kò ń ṣe wọlé fún lọ́rùn, Bókè. Àwọn dájú mi lè fún lọ́rùn mi lè kọ́ rẹ̀ mi lọ́rùn. Lọ́fẹ̀ẹ́ kí ló ṣe ẹ́? Dádì. Ara ni mi. Ara ò gbúdọ̀ ní ẹ mo ti dé. Ara ni mi o. Ibo lára ti ní ẹ sọ fún mi. Kí n sọ fún bẹ́ẹ̀ kó kó ń bẹ́ẹ̀. Ǹdé. Dájú àbúkà ló gbómi ká mọ́ ní ká fi wọ́ lára. Ọrùn mi o. Bókè mo ló fún ọmọ ẹ lọ́rùn. Jẹ́ kí n wo ọrùn ẹ. Orí mi o. Orí ló tún yí sí ni. Àlàáfíà fún yín nínú ilé yìí. Mo fi àlàáfíà. Kí ló ṣe ọ̀rẹ́? Ta ni ìyàwó? Kí ló wá ṣe? Ṣé o ti lo tó báyìí ni? Ń gbọ́? Ẹ jẹ́ ká gbàdúrà sí. Fẹ́ gbàdúrà. Wọ́n ní ká gbàdúrà. Ẹ bá mi gbàdúrà ìjọ tó lọ lọ́hùn. Mi ní ọmọ kan ṣoṣo tí mo nílé o. Àpáta ayérayé ọba tí ń ṣe ibi ìsádi wa. Ayérayé ọba lónìí ọba lánàá ọba títí ayé àìnípẹ̀kun. A gbé ga yìí lógo. Bíbí ọ̀lọ́mọdà báyọ̀báyọ̀. Ìyá ayé ti dé báwo. Ẹ ká sọ sá. Ọ̀gá ojú ẹ̀yìn lẹ́yìn kan. Ọ̀gá máa tán. Kò sí nǹkan kan. A kàn ń dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ nígbà. Ọ̀gá máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Mo má yẹ ká fi ọ̀rẹ́ lẹ́sọ̀ọ́. Ilé lọ. Irọ́ ni o.
manager bàbá ò ní kò sí problem ẹ fọkàn balẹ̀ right now bí ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yín sí owó ti wà lọ́wọ́ mi 6 million naira kan wà lọ́wọ́ mi bí mo ṣe wà yìí fọkàn balẹ̀ so sọ fún everybody ready tó bá ti di lọ́la no problem a máa bẹ̀rẹ̀ iṣẹ́ àní o máa doubt me everything ti wà intact 6 million naira cash tó wà lọ́wọ́ mi bí mo ṣe wà yìí tó bá di lọ́la a máa bẹ̀rẹ̀ okay manager all right. Kí ni nǹkan tí anything but the reason for life is say wọ́n mi fẹ́ já sí. Kò fẹ́ já sí ẹ̀. Ṣé báyìí náà ẹ̀dùn báwo ni Bíọ́lá ìwé ló wà ní ìsìn no problem fún mi ní àṣùṣà ikọ́ fún mọ́tò kan máa ń kó yàtọ̀ ní ẹ̀dùn tó wà láti tẹ̀lé àti ọ̀nà ìyẹn káàkiri sọ̀rọ̀. All right. I can't wait. Ẹ̀kan ò kí ń pé ìyọlẹ́nu mi tó bá ti ń pé jù ní. Màá bẹ̀ bọ́ àṣírí ẹ̀ máa rẹ̀. Ṣé wàá kè? Ṣé wàá kè? Olójú ọmọbìnrin sílẹ̀ jàre. Àfiṣẹ́. Orí ìbọn tí mo fẹ́ sọ pé orí ìbọn tó fẹ́ mú fún wa ni tó bá tó lẹ́ẹ̀kan wá bí nínú wọn. Gbọ́ bá ti dé bẹ̀ lẹ́yìn tí tọ́ba fún ṣàjẹpọ̀ pé torí bí èmi ṣe wà yìí sí mo búròkù lọ́wọ́ rẹ̀ ní ìdílé. Kálíkálí mo ti gbọ́ mo ń bọ̀.
bàbá o bàbá. ọmọ fèsì ǹlẹ́ o ó mọ̀ tó dọ́rẹ́ rárá ń bẹ́ o òjòjò. bàbá tí bá tẹ̀ ṣubú kò tẹ̀ ń fi ìfọ́jú tẹ̀ lẹ́rù. ǹlẹ́ àní ọjọ́ kò ẹ́. a kò ń sọ̀rọ̀ jókòó lélẹ̀ ìkúntẹ́jọ́ ó wà níbí. gbogbo ohun tó wù tó bá a dé ọtí dọ́dọ̀ èmi jẹ́ ẹ̀gùn àní ọjọ́ kò. ikọ̀ tí mo bá wá yóò gbà jókòó bàbá. tí bá ti ní kí n máa ṣàlàyé ẹ̀ á dẹ̀ dàbí pé inú tún fẹ́ máa ronú bàbá. ọmọ àní gbogbo nǹkan tó wù ó ṣẹlẹ̀ àní ọ̀ fi kalẹ̀ sí. ìjó èmi ló tẹ̀lé bàbá. ìjẹ́ belief pé bí mo ṣe tó ń gbòòrò yìí. bẹ́ẹ̀ bí èmi ṣe ń gbá àwọn èèyàn tó ń gbòòrò yìí èèyàn kan lè gbá èmi. ó gbà ọ ìgbà tí ni àbí ìgbájú àbí fọmú. bàbá ìgbà tí ṣèbí tó bá jẹ́ ìgbà tí ni màá fọwọ́ pa màá mọ́wọ́ mi kún bẹ́ẹ̀. bàbá 6 million. owó bówó. bó ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ bí ọmọ yẹn náà yàtọ̀ sáwọn ọmọ tí mo máa ń gbé náà mo gbé bí mo ṣe ń gbá àwọn tó kù náà. ṣeré kò dé o. bẹ́ẹ̀ ni bàbá àdẹ̀wọ̀nù yàrá tán kò sí eré tá a ti ṣe ṣe rí nǹkan tí mo kàn mọ̀ mọ́ ni pé kọ̀ọ̀kan wọlé fún mi bí mo ṣe receive kọ́ yẹn tó gbára báyìí bàbá mo sùn lọ ni mo sùn lọ débi pé ìgbà tí wọ́n máa wá jí mi àwọn tó ní hòtẹ́ẹ̀lì náà wá jí mi. irọ́ o ó kún ọ lóorun nù. ìgbà mi ò tiẹ̀ bó yóò fa abẹ́rẹ́ gún mi ni o bó yóò já mi lé kan náà ni o mi ò tiẹ̀ mọ̀ mo kàn mọ̀ kí mo sùn lọ ni. bàbá kí tó máa jí ó ti gbé 6 million naira owó tí fẹ́ sọ fáwọn òṣìṣẹ́ mi láàárọ̀ ọ̀la ó ti gbé lọ. ó ti gbàgbé pé ìyá àgìrìpá ṣòro náà lọ́jà ọmọ alágbára ṣòro fàbùkù kan àti ẹ̀ ó mọ̀ ta o ìyá ó jẹ́ ó dà ọmọ fèsì èmi lọ wá fẹ́ kí n ṣe fún báyìí. tí fẹ́ kẹ́ ṣe fún bàbá lẹ́yìn tó pè mí lẹ́kún bàbá mo fẹ́ káriwo ẹkún sọ́nlé tàwọn náà ni. ariwo ẹkún kó sọ́nlé wọn. bẹ́ẹ̀ ni. ó dà wà bí oṣù mélòó lọ fẹ́ òfin sọ ṣé kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí nígbà n bá pa bàbá rẹ kí n pa ìyá rẹ mọ́ kí n tó wá pa òun gan ni àbí. bàbá bá pa ìyá bá wò ṣùgbọ́n mo tó ṣẹ̀ mí ni àti pé oṣù wo lẹ ń béèrè lọ́wọ́ mi yìí òun òòró yé oṣù kó tó ṣe fún mi yẹn èní ilé mi fẹ́ bí ṣe jókòó yìí gangan ni fẹ́ kóhùn náà káríwẹ́ kó sọ lé tiwọn náà. ìka tó ṣẹ̀ ní kọ́ bá ó gé ọmọ fèsì máa lọ. kí máa lọ. máa lọ lé. bàbá mi ò lè lọ. ẹgbọ́n kan tí mo wí ni 6 million àní bí mo ṣe jókòó yìí ṣojú mi báyìí ojú ẹ̀ báyìí làwọn fi gbogbo ìṣojú mi báyìí ni mo fẹ́ rí rìsọ́ọ̀tì nǹkan tí mo sọ yìí kí kẹ́rù wẹ́kún sọ́ọ́lé wọn bí mi ṣe jókòó yìí ni ẹ̀dẹ̀ ni màá lọ lọ́bọ̀. èmi ní sọ̀rọ̀ fún ọ èmi jágùn láyà ọmọ dàyé òde tí mo bá ti sọ òun ṣe tí ì bá ní ṣe ni ní sọ mo ní ọmọ lọ́lé ṣebí kárí wẹ́kún ti sọ ni ọmọ fèsì ọ̀gbùrò gbọ́ ó kàn wá dùn mí tó jẹ́ pé tí ọmọ bí ọ ti gbé nítorí bá rìn síbi ọ ti gbé títí ọ̀tún la wọ́n wà tì yóò rìn lọ yóò jáde kò ní wọlé tó bá fọ́ kò ní máa lọ ọmọ fèsì àní ọmọ lọ àní ọmọ lọ ojú rẹ ló kọ́ rẹ lọ́wọ́ ọ̀ ṣe báyìí lọ́dọ̀ mi wọ́n sì hàn bọ́n fẹ́ ba ọmọ fèsì jẹ́ fún mi máa lọ lé máa lọ ǹẹ́ ọmọ ayé òde ìṣe nàbí burú lọ́tọ̀ lọ́tún tó lè wọ́ ṣe wù tiẹ̀ ta náà nù. ẹ̀yin ìyá mi ibà ẹ̀yin aládémọ̀ lórí ẹ̀yin akọ̀pẹ̀kẹ̀jẹ̀ ìbá yín o ẹ̀yin ìyá mi ibà ẹ̀yin aládémọ̀ lórí ẹ̀yin akọ̀pẹ̀kẹ̀jẹ̀ ìbá yín o èyí ọmọ nípa ọmọ ìlúkẹrẹ nípa ọmọ Ọ̀rúnmìlà èmi jágùn láyà ọmọ dà yóò jẹ́nu ni mo dé sọ́dọ̀ yín o ẹ̀dá àti mọ̀ pé bí ò bá sí ní wá ẹ̀dá kún mo dé o. ìtorí ọmọ mi ọmọ fèsì ni mo ṣe wá o ọmọ kan ló gbé ló ń fàgbà hàn o olójẹ wá bá yín o. ó lẹ́nìkan rò kó ń gbọ́ o tó ta láyà ẹ̀yin ìyá mi akọ̀pẹ́kẹ̀jẹ̀ ẹ̀yin tí tako sáàlà ọmọ tí ò gbọ́ràn
ọmọ kan ló gbé o ló bá yàn jẹ okùn lórun ó gbowó rẹ̀ lọ. ọmọ náà wọ́n ní ó méégún lé ó kọ̀ kó méégún lé ó gbéégún lé létí ó ṣetán mo fẹ́ kó kú o. wọ́n ní kó mọ òrìṣà ọjà kó mọ òrìṣà ọjà ó tó òrìṣà ọjà láyà ó ti ṣetán mo fẹ́ kó gbọ̀rún lọ. ó ti gbé nǹkan tí ó yẹ kó gbé ó ti gbàgbò lọ́wọ́ òrìṣà jagojago bó ṣe wá kun ọmọ fèèṣì lóorun tó gbowó rẹ̀ lọ. ẹ̀yin ayé ẹ bá ń wá kàn gbogbo ibi tó bá wà kẹ bá ń gbá àlàáfíà rẹ̀ lọ kára ó ní títí dojú ikú ni o. a yìn yín lógo torí pé ẹ̀yin ni Ọlọ́run a dúpẹ́ fún ìrántí ẹ fi hàn wá ògo ni fún orúkọ yín a ó máa yìn títí ayé àìnípẹ̀kun Jésù Olúwa wa. ìtùnú dìde wọ́n ti gbàdúrà dìde. ẹ̀ka ara mi ní ṣé ká fi hallelujah. hallelujah ọmọ ẹni ara ni òun. ṣẹ́rí dájú sàríkọ́ tí àwọn mi rí tí a fi hàn mí. ẹ jọ̀ọ́ ìyá tó gbàdúrà níbi tẹ́lẹ̀ lọ kí lẹ rí. sà ṣẹ́rí arábìnrin tó wà ní orí ọ̀kẹ́tẹ̀ àìsàn yìí a fún mi rí i pé ó ti lọ yan ẹ̀kọ́ níbi tí ọwọ́ ẹ̀ ò ti tágbọ̀n. ẹ jọ̀ọ́ ọmọ mi ò kí ń jẹ ẹ̀kọ́. dájú kò ń ṣe irú nǹkan tí mò ń sọ nìyẹn nípa ìrìnkùnrin là sọ fún mi ó bá dẹ̀ wọn Ọlọ́run nínú ọlá rẹ̀ nìkan ló lè jẹ́ kó gbádùn ègbé ni fún ẹni tí a fi rán fún tí kò jẹ ègbé ni tí ẹni tí a kò fi rán tó jẹ àlàáfíà fún ẹ tí gbogbo la tún fẹ́ gbé lọ báyìí. ṣe kẹjọ mo ti wà pẹ̀lú ẹ̀. Ìtùnú dídé náà. Ẹni náà ìtùnú ṣọlá. Look at me now, please. Ìtùnú, wait. What did you do? Ìtùnú nígbà tó wálé lọ́jọ́ kìíní ni mo sọ fún ẹ mo ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọ̀rẹ́ mi ti dé ní ẹ̀sọ́ tó fún bá ìtùnú. Ìtùnú mo kìlọ̀ fún ẹ eré tó ń sá kó má kọlu wáyà nẹ́pà àgbàdo kọlu black wire. káì. wọ́n máa ń bẹ lábẹ́ ọ̀run ẹ̀dá máa ń ṣera wọn lọ́ṣẹ́ o inú ayé dúdú ó jàró lọ ọmọ aráyé wọn níkà o. tán bá ń bá ẹ sọ kó yá tẹ́tí gbọ́ tán bá ń bá ẹ sọ kó yá gbà ìgbọràn iyò ó sàn ju ẹbọ lọ ìgbẹ̀yìn ní ndolókù wàdà tán bá ń bá ẹ sọ kó yá gbà mọ̀ràn. wọ́n máa ń bẹ lábẹ́ ọ̀run ẹ̀dá máa ń ṣera wọn lọ́ṣẹ́ o inú ayé dúdú ó jàró lọ ọmọ aráyé wọn níkà o. ẹ̀dá ń pète ìjàmbá ẹ̀dá ayé gbóná jàjèrè lọ wọ́n á fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde amókun ṣèkà ọ̀tàfà sókè yìí dó borí ọba olúwa ń wò ẹ́ o òun wò ẹ́ ẹ̀san wá ké.